ọ̀rọ̀ nípa Kábírù Adélàjà ọba ìsọlọ̀ òun ni mo tún mú wá sétí gbọ̀yìn apá kẹta lélẹ́yìí. Ó dẹ̀ nídìí tó mo fi jẹ́ pé àtẹ̀jíṣẹ́ ni mo tẹ̀jíṣẹ́ pẹ̀lú àwọn fọ́tò tẹ máa rí lóríṣiríṣi màmá bá sọ nígbà tá a bá dé ojú agbami. Ẹ bá mi pín èyí ní ọjọ́ 11 oṣù karùn-ún ọdún 2021 aago 10 gẹ́rẹ́gẹ́ lólù ní àpàbí tí èmi wà yìí. Ẹ bá mi pín kínní kó kára ilé kó kára oko. Ẹ ṣé, èmi ọmọ yín náà ni. Ọba Kábírù Àlàní Adélàjà, ó rò wípé o gbọ́n, bàbá ńlá òmùgọ̀ ni ẹ́. Ó gbọ́n nítorí ọlọ́run ọba nìkan, ọlọ́run ọba elédùmarè adẹ́dá ṣẹ̀dá, òun nìkan ló ní gbogbo ọgbọ́n, ìmọ̀, òye, àrékérekè ló ní gbogbo ẹ̀ lọ́wọ́ pátá bám. Ó díbọ́n ni, ó mà ṣe o. Ó díbọ́n bí ẹni pé o nífẹ̀ẹ́ ọmọ ìlú Ìsọlọ̀, ó nífẹ̀ẹ́ wọn. Ó sọ fáwọn èèyàn wípé ìwọ fa Mojeeb Adams sílẹ̀ dípò Hakeem táwọn èèyàn fẹ́, Hakeem Muniru, tó dẹ̀ mọ̀ dájú wípé Mojeeb Adams kò kájú òṣùwọ̀n fún ipò yìí, kò kájú òṣùwọ̀n fúnpọ̀ alága ìlú tó fà sílẹ̀ fún yìí. Kò lè fi gagbága pẹ̀lú ẹni tí wà àti Wàsíù tẹ́ fà sílẹ̀, ìyẹn Ọláṣojú Adébáyọ̀ tó jẹ́ máníjà Wàsíù Àyìndé, máníjà nínú àwọn tó ń bá Kòkòròdóòmù tó fi ń ṣiṣẹ́. Ṣebí wọn náà ló sọ Mojeeb Adams, ṣebí wọn náà ló sọ di ẹdun arinlẹ̀, àbí wọn kọ́ ló sọ di ẹdun arinlẹ̀? Ṣebí wọn náà ló bá ná gbogbo owó tó wà lọ́wọ́ ẹ̀ tán, ó bá ná gbogbo owó tó wà lọ́wọ́ ẹ̀ tán pátápátá ní ìdíje méjì tó kọjá sẹ́yìn tí ó dẹ̀ mọ̀ pé kò rọ́wọ́ mú bẹ̀. Ó wá rí i pé òun náà lè wà tún tì síwájú kán bá lè sọ pé ó ṣe rere. Aṣeníṣe rẹ̀ ṣíọ̀, alárékérekè ní ẹ̀ láti jẹ́ kí ọmọ iṣẹ́ Wàsíù gbégbá orókè ní gbogbo nǹkan tó ń ṣe yẹn. Láti jẹ́ kó gbégbá orókè ní ó mọ̀ pé òun náà ló máa gbégbá orókè nígbà tí Wàsíù bá gbówó gọbọi sílẹ̀. Àbí èyí ṣàmú ẹ tó fi ṣe kíni tó fi gbégi dínà fọ́mọ ìlú tó dángájíá fún ìdíje yìí. Nítorí kíni? Nítorí pé kí ọmọ ẹ obìnrin, ìyẹn ọmọ obìnrin kan ṣo, ọmọ ọdún mélòó tiẹ̀ níná tíyẹn náà kún fọ́fọ́fọ́ tó kí láyà bíi tiẹ̀ báyìí, tó dẹ̀ pé òun ni Ọláṣojú Adébáyọ̀ tó ń ṣe fìkaròdì fún kó ba lè jẹ igbákejì ìjọba Àwórì Ìsọlọ̀. Orípò tó dáadáa. Kábírẹ̀, you are a wicked soul. You are nothing but an evil incarnate. Tara ẹnìkan ló mọ̀. So self-centered, so evil, so narrow-minded, and ọkọ̀ ẹ̀ le koko bí òkúta. Irú ìparun tí Fáráò ṣe lọ́jọ́ sí, ó ń dúró díẹ̀ lẹ́nu ọ̀nà bodè. Tẹra mọ́. Tá a bá ń sọ nípa ọmọ Àwórì tí kò jẹ́ kí ọmọ Àwórì tó kù kán rí ipò gómìnà mú ní inú ìjọba ní Nàìjíríà, àfigbákejì ta ló wà nídìí ẹ̀? Ìwọ ni. Nítorí pé gbogbo nǹkan tó bá ti jẹ́ pé ẹ̀tọ́ ọmọ Àwórì, tó bá ti rí pé nìkan ti fẹ́ gbérí nínú ọmọ Àwórì, ìwọ ló lọ rojọ́ fún Tinubu. Ṣebí igbákejì láti ẹ̀wà ń gbọ́, èwo la tún wá gbọ́ láti gbà yẹn? Àṣàgbọ́ kankan mọ́. Sórí pé ògidì ọmọ Luciferi ni ẹ́. Ìkà ẹni bí tí ń pọnmọ lọ sí balùwẹ̀ ni ẹ́. Nípasẹ̀ àwọn èèyàn burúkú bíi tiẹ̀, Kábírù Ọ̀sọ́lọ̀, abaniláyọ̀jẹ́,
ìlú kọ̀ lóyè ọmọ àgbà bí àká. Irú ẹ̀ báyìí ò lè jẹ́ kírú ẹ̀ wáyé torí pálámì ni ẹ ló jẹ́ fún tinú fún Mr. Ojúyọbọ ọmọ Ìrágbìjí àti Wàsíù ọmọ Ọ̀jẹ̀bú, gbogbo àwọn ọmọ Abẹ́òkúta gbogbo wọn ló ti kó wá sí Ìsọlọ̀ tí kò máa kéré Ìsọlọ̀ kó máa kó lọ sílùú wọn. Ṣé yẹn dáa? Kùkúrúkù tẹra mọ́ tí ẹ̀gbọ́n náà gbogbo owó tí orí gbígbẹ àtorí tútù ọmọ Ìsọlọ̀ tí wọ́n dá fún ìtẹ̀síwájú ìlú láti kọ́ ààfin ìgbàlódé sí òpópónà Akínbáyé báwo lẹ ṣe ń pè é, mo ṣáà ń tráì ní Ìsọlọ̀ ń bẹ̀ kò jìnnà sílé bàbá ẹ níbi tó jọba sí o, tó fi tìpátìkúùkù tó fi gbà lọ́wọ́ gbogbo wọn tó sọ bẹ̀dà àfin. ó gbà mọ́ wọn lọ́wọ́ sọ bẹ̀dà àfin, ibẹ̀ ló jóye sí, ibẹ̀ náà ló dẹ̀ tún ṣì wà. Ó yẹ kójú tiẹ̀ tó bá raṣọ ọ̀pá 10 gan kò lè ka ẹ lójú, ibi tó yẹ kójú kó tiẹ̀ dé ojú ò tí ara ò lọ ẹ̀rín ẹsẹ̀ ò padà. Kàbírù wàá máa náwó yàfùnyàfùn, ìgbéraga adìẹ, ìgbéraga chicken, láì ní tìjú bó tilẹ̀ wù kó kéré mọ́ tó. O ò ní tìjú, o ò lè níbi tó lè pè ní ààfin, ṣùgbọ́n ó bá dé apatí báyìí wà wá ru àyà yẹn sókè gèlè mọ́ abóra jẹ̀bi. Abájọ ìrítọ́bọ rí dà ní ló ṣe gbọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́ ẹ̀, àbí? Ṣèbí nítorí ìwà ọmọ ojú ọ̀rọ̀ lárí tó ń hù níwájú Wàsíù ló ṣe sọ ẹ́ di dọ̀bọ̀dìyẹsà, ló ṣe sọ ẹ́ di errand boy, ló ṣe sọ ẹ́ di mùsù, ló ṣe sọ ẹ́ di bẹ́ẹ̀. Tẹ́ pé tán bá sófin láàrin ìpéjọpọ̀ àwọn ọba ó ti lọ sọ fún wọn, tán bá wúkọ́ ó ti lọ sọ fún Tinubu, tẹ́nìkan bá mumi lẹ́ẹ̀mejì gbogbo ẹ̀ ló ń rìkọ́ọ̀dù ló ń gbé lọ fún Tinubu tó jẹ́ bàbá àṣàlẹ̀. Àbí ṣíọ ẹjọ́ láìfẹ́ ohun mi, láìfẹ́ òta sánsán, ipò àrítọ́ka sí wo gan-an ló ṣe fún ìkọ̀kan nínú àwọn ọmọ ìyálé ìyá ẹ̀ nínú ẹbí yín o. Abóra jẹ̀bi oníkun àgbè gbọ́, Ọlọ́run ò bímọ o ṣùgbọ́n ó bí kinní kan, ó bí ọmọ ńlá kan, ẹ̀san ògbóògùn náà ń pè é. Ẹ̀san ògbóògùn ó ti wọlé dé bá ẹ lálejò. Ó ti dàlú, bẹ́ẹ̀ ni ó dàlú Ìsọlọ̀, ó dalẹ̀ Ìsọlọ̀, ilẹ̀ Ìsọlọ̀ tó ti wá ṣetán láti wá dà ẹ̀ báyìí. Torí tó bá yẹ pé báwọn tó bá níwájú wọ́n ṣe nìyẹn wọ́n dorí gbogbo ẹ̀ kodò, kí ni ìwọ ọba dé bá? Ọ̀dàlẹ̀ balẹ̀ kú, ẹni dalẹ̀ àbálẹ̀ lọ. Ọ̀dàlẹ̀ balẹ̀ kú ni ẹ́. Ṣé rí fọ́tò tí mo kó sínú kinní yìí? Àbúrò Kàbírù òun lè rí nínú blue, àti ọmọ ẹ̀ ọmọládùn kẹ́ńkẹ́lẹ̀wù òun lè rí yẹn tó nawọ́ ẹ̀ sókè, tọ́jọ́ nawọ́ ẹ̀ sókè. Àbúrò ẹ̀yẹn ni mo tún fọ́tò kejì, àbúrò ẹ̀yẹn tún nìyẹn tó ń bọ ọmọọṣẹ́ Wàsíù lọ́wọ́. Ẹ̀yin ilẹ̀kùn ayílé náà ti ṣèpàdé yàrá ìlú ò mọ́ o. Àwọn tẹ́rò pé wọ́n wà mẹ́ẹ̀ wọn kì í ṣaráàlú o, wọ́n ń ṣaráàlú o. Àwọn tí kí lorúkọ ẹ ti ń jẹ́ ọmọ Wàsíù tó kó wá ni o, Ọlátẹ́jú àbí kí ló sọ pé òun ti ń jẹ́. Àwọn tó kó wá ni o, wọ́n ń ṣọmọ ìlú o, wọ́n mọ̀ sí pé nǹkan bẹ́ẹ̀ ti ẹ̀ ṣẹlẹ̀ lẹ́yìn ilẹ̀kùn o. Ọláṣojú Adébáyọ̀ ló kó wọn wá o.
àwọn náà jọ wá wọn kì í ṣe ọmọ ọ̀sọ̀lọ̀ ló wà ń bẹ̀ yẹn. Àwọn ọmọ ọ̀sọ̀lọ̀ tó wà ń bẹ̀ bóyá náà tó méjì. Àwọn mùsùlùmùsù ló wà ń bẹ̀. Àtàwọn the so-called politicians. Àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́. Wọ́n wá yà wọ́n ní fọ́tò kan bá lè gbé sílùú pé pẹ́pẹ́sẹ́ àpò tó máa pòrò kíní kò fura gbọ̀n. Àwọn ìlú sọlọ̀ wọ́n nà lọ́wọ́ sókè. Ẹ̀yin ilẹ̀kùn náà ti ṣe o tẹ́ rí pẹ́yìn géètì náà ti ya fọ́tò. Wọ́n ṣe yà níta gbangba níbi tí gbogbo ayé ti máa wà ń bẹ̀ kán ṣe video coverage. Iṣẹ́ tó ń ṣe nìyẹn. Kàbírù olè la ní torí wọ́n yóò òun ṣàlàní olè ló jà tó ní ó jalè níní ó já olè níní ò kì í ṣàlàní orúkọ ẹ̀kọ́ yẹn ó jalè níní. Adélàjà ṣé wọ̀nyí dàjà ni àbò ó dárúgúdù sílẹ̀ sílùú ó dárúgúdù sílẹ̀ sílùú ni ó mú payín kéke wọ̀lú ni ó mú ìyàn wọ̀lú ni. Ọmọ Mọ́rádéhùn ojú ẹ̀sìn ẹ̀ ó ń kù gbùgbùgbùgbùgbùgbùgbù lójú ọ̀run. Èmi ti yín náà ni o Ọmọ́tadé ṣe Ọbátúlá Ọmọ́tadé ṣe Ẹfúnṣayọ̀ Ọbátúlá láti ṣe eré Ọlọ́fin mọ́lẹ̀. Èmi kan ṣòyí náà ni èmi ni mo máa wá máa bá yín ẹ̀yin èèyàn gidi níṣọlọ̀ máa bá yín. Ẹ ti wá gbòmìnira o alágẹmọ tèmi ti bímọ ẹ̀ náà mímọ̀ ìjódọ̀wọ́ àìmọ̀ ìjódọ̀wọ́ ẹ̀ ẹ̀yin ló kù kẹ́ dìde kẹ́ gbẹ̀tọ́ yín lọ́wọ́ ẹ̀ torí kí ni Ọlọ́run ti fún yín lómìnira kéèrè o kéèrè o kéèrè o. Ọ̀rọ̀ nípa Kàbírù Adélàjà ọba Ìsọlọ̀ òun ni mo tún mú wá sétí gbọ́.